Good day, ladies and gentlemen, panel of justice, good debaters, and my fellow people that via. My name is SIDI to interview. Me, I want to interview the man. The man is beside me, the Oga driver. Oga driver, what's the name? Oga driver. Kilo calling your names. Oga driver, Oga driver, Oga driver. Any surname? Oga driver. Okay, Oga drivers. The my name is Oga drivers. Me, I want to. Me, I want to ask the man the question me Question. The question love me for. The question, my question me for. Number 1 question. Oga driver. See, I'm on moto. Rárá, moto ni mo ń wá mi. Wọ́n ní mi Oga driver tún gbé ṣe mo wá moto. Kẹ̀kẹ́ ni máa ń gùn. Mo wá moto. I drive moto. The man you drive moto. Mo fẹ́ béèrè àwọn question lọ́wọ́ yín. Say motor tell me why say move. The motor you drive he move. Motor ba move. If motor you no move, wait till be driving. He move. He move. Motor he move. Every person gidi lọ́wọ́ wa. Èwo ni motor ma wa motor. Motor ma move. Say motor can move. Sorry guys, people. The man motor he move. Motor one man move. Me I want to hear the question. Say man ìgbẹ́ 6. Mo yàgbẹ́. Ìgbẹ́ 6 mo yà. Ìgbà lílo lẹ mọ́ yà bí ìgbà 6. The pupu he thick or he sororo. Ṣé ká jọ lọ ní ilé ìyàgbẹ́ ní ìsìn kẹ́ wá bù bẹ́ẹ̀ ni. Àbí kí máa sún bíbà yìí ni. Ó dìbẹ́ ní ilé kan tí n bá jẹ wà yóò sororo. Tí n bá jẹ fọ yóò sororo. Tí n bá jẹ mi fún ilé ni wọ́n ń là. The man is ìgbẹ́ sororo and ìgbẹ́ lílo lẹ́ẹ̀kan ní ọ̀pápọ̀. Irọ́ o, lọ́tọ̀ọ̀tọ̀ ni o, lẹ́ẹ̀kan ní ọ̀pápọ̀. Ṣé mo ní gbà mí ní gonorrhea? Okay, the man. And I want to ask the man question again. The man, say mo ọrùn tẹ́ bá sùn. Nígbà tí sọ mi ò mọ, ó dìpẹ́ ní ibi tí bá sùn sí bá dá sùn. Ọ̀rọ̀ bá sùn ti yẹn ní ọrùn. Àpẹẹrẹ pé yẹn olówó ní ọrùn. The man mo ọrùn. Ẹ fi send bẹ̀ sí mo ọrùn àwa. The man show us the ọrùn thing. Ká ní mo sùn lé. Bá sùn ta. Bá sùn ní mọ́tò mọ́jú. The man ọrùn bí òrò, wọ́n máa ń dún bí òrò. Òun ní dún bí òrò ń bẹ̀ báyìí ní ìsìn. Mi àwọn ti ra kí ni aṣọ tẹ́ wọ̀ ṣé lè náwó ni wọ́n ti mú kí ni kọ́ọ̀sì aṣọ yín. What the cost of the clothes you wear? Ẹ̀wọ̀n kan ní pé ọmọdé lásọ bí àgbà ni kò lè lákìsà bí àgbà. Lójú yín ó lè jàkísà o. Sẹ́dí àtòkù bàbá Dámọ̀rẹ̀. Nígbà wọn kọ́kọ́ bí jáde. Èló ni wọ́n mú gbà tí wọ́n mú? Fáwọn family 18,000 ni. Fáwọn ará àta 72,000. Ìgbé mi wá jẹ́ family ará àta wá jẹ́ 18,000. Ẹ ń parọ́. The man you lying. Ẹ ń parọ́. Mi ò wá parọ́. Báwo ni wọ́n ṣe máa ń kára ní 72,000? Àǹkárá lásìkò lélẹ̀ yìí, àǹkárá lè gan-an tẹ́rì yìí, àwọn ọ̀rá, àǹkárá Messi ni. Ẹgbẹ́ máa ní àǹkárá Messi, òun rèé lọ́rùn mi. The man. Èló ni fìlà sí mi lóyún. Ames di kábì àwárí. Fìlà rẹ̀ mi wọ́n o. Ames. Fìlà yín wọ́n o. Ames di cap. Ojú dẹ̀ wá ń tì mí. Fìlà yín wọ́n o. Èló ni à? Ẹ jẹun ìdí Ames di cap. 800. The man cap is 800 naira. Super ni wọ́n ti rà. Super kọ́. Katangwa ni òun super. The man you buy the cap in Katangwa. The last question me on you. Are you say you le man wà lókè àbí ẹ̀yin le man wà nsàlẹ̀? Òkè ibo sókè ilé àbókè ọ̀pẹ. Tẹ́ bá fẹ́ sùn pẹ̀lú ìyàwó yín. Síbi tí mi wà o, bó bá ṣe wà ni o. Máa ń wà lókè, bá mi gan máa ń wà láàrin. Ṣùgbọ́n mi wà lẹ́yìn, iwájú náà máa ń wà. The man you wà lókè, the man you wà nsàlẹ̀. Mo fẹ́ béèrè pé kí ló tẹ́ mú parọ́. Why you lying everybody for there? Láyé wá parọ́ láyé mi. Nǹkan ìbọn tí mi fi láyé mi ò parọ́ rí. I take. The man say you no lie. You no lie for nobody o. You no lie o. You mean no lie o. Ṣé lóòótọ́ ni ẹ mọ́ gbé mọ́tò sókè? Orí mọ́tò tí mo wà ń gbà yẹn ni mo ń fò sókè. Mọ́tò tí mo sọ yóò ní bọ́tìnì kan ní AC wà lára rẹ̀. AC yẹn ìṣẹ̀lẹ̀ ní bí mọ́tò sì lè fit. Tí n bá lọ nínú hold up ní ìsìn tẹ̀ AC mọ́tò wa papọ̀. Tí wọ́n máa lọ́bì jọ gáì báyìí láàrin hold up. Kò ń ṣe rọ mọ́tò yẹn ti bàjẹ́ ìbá fi hàn yín. Ajé.
irú mọ́tò òun rí. Ọmọ kẹ́fọ́n náà wọ yín tẹ́ ń wò yìí èmi náà ní ìrọ̀lẹ́ ń gbà kan ṣùgbọ́n mi ò ra mo ra òbí àtàkọ rẹ̀ ní wá bí èyí tèmi ń lò fóònù náà máa bí mọ fóònù ló bí ó lákọ. dìmọ́ ẹ sì lè gbìn parọ́. ìwà sí òótọ́ kọ́ mò ń sọ ni. fóònù àti fóònù ó sì bára wọn sùn tí wọ́n fi bí ìtẹ́ ni. nígbà wọ́n tẹ́ bá ra òbí fóònù tẹ́ ra kọ fún tó bá gunra wọn wọ́n bí mọ ṣèbí Samsung méjì ló bí iPhone ẹ lọ bèrè. Hello my people, the man you online. My name is Iteledicon to the interfere. I see you guys next week. Interfere ni so wá interfere na bí wá interfere ìwọ ní méjèèjì. I see you guys next week. Thank you. God bless you. Dúró o ti ṣe kiss or grab. Kiss or grab. Me I no sick or grab. Ah, kiss or grab. Emi o say. Oh, kiss or grab say. I see you guys later. Oh, kiss or grab. Hey, see, hey. Oh, kiss or grab ni.